A kú dédé àkókò yìí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire àwọn ọmọ Yorùbá lápapọ̀. Ẹ bá mi pín fọ́nrán yìí ká, ẹ bá mi pín ká, ẹ láìkì ẹ̀, ọwọ́ ta fi ṣe ànífọwọ́ náà gbọmọ sí, ànífọwọ́ náà gba ìwé ìbànújẹ́, ire ayọ̀ la máa fọwọ́ náà gbà. Kábíyèsí bàbá wa ikú bàbá yìí Aláàfin Ọ̀yọ́, wọ́n tún dábẹ́bẹ́ lára o, wọ́n tún dábẹ́bẹ́ lára o, dáadáa ni. Wọ́n fi mọ́tò bọ̀gìnì méjì dá àwọn olóyè wọn méjì lọ́lá, bàbá wa alága ọjà àti bàbá wa alájà àgbà. Tí n bá ṣe mistake ẹ correct mi ní under comment section. Wọ́n fi mọ́tò bọ̀gìnì dá wọn lọ́lá, wọ́n kú tó wáyọ kẹ́lẹ́ bọ̀gìnì, wọ́n fi dá wọn lọ́lá. Ṣẹ́rí àwọn òròyìn tá a fẹ́ nìyí, kí n ká mọ wá àwọn òròyìn tí ọ̀dà lé rò máa wọn bá wa lẹ́sẹ̀. Àwọn òròyìn gidi tá a fẹ́ nìyí, táwọn òròyìn bá tún máa ń lọ káàkiri tí wọ́n ń gbáyé kan pétọ̀ Aláàfin ṣe báyìí, Aláàfin ṣe gbá báyìí o. Kí ni ìgbọ́n ó jẹ́ káwọn ìjọba ó lè máa ṣe nǹkan tó dáa, ó jẹ́ káwọn ìjọba ó lè máa ṣe nǹkan tó tọ́. Kò sí ní ta fẹ́ fi ọ̀tẹ̀ àbòsí ṣe. Ọ̀tẹ̀ àtàbòsí ò lè gbé Yorùbá lọ wájú. Ìfẹ́ ló lè fi tolẹ̀ Yorùbá. Yorùbá nation la fẹ́ ni, Oòduà nation la fẹ́ ni, ìta bá fẹ́ náà méjèèjì. Ilẹ̀ Yorùbá kò lè wọgbọ náà tá a bá gbà láìsí ìfẹ́ láàrin àwọn ọba wa yìí. Láìsí ìfẹ́, kò sí ní ta fẹ́ mọ fi ká mọ bàbá kan lójú jẹ́ ká mọ bàbá kan ní kọ́ mọ bàbá kan wálẹ̀ fún bàbá kan, kò sí ní ta fẹ́ gbà ń bẹ́ẹ̀. Èdè ẹ̀yin bloggers ń ní èyí tí bàbá kú báyìí ti ṣe ẹpin ká ẹ ti gbogbo ayé ọmọ pétọ bọwọ Aláàfin Ọ̀yọ́ ti dẹbẹbẹ lára. Kò ṣe pé ká mọ bà wọn ló kọjá nìkan la fẹ́ pé ọmọ wẹsùn tí ò sì sí wọn lẹ́sẹ̀, àwọn bá wọ wọn ẹsẹ̀ ní wọlé. Àwọn bàtà afẹ́ nìyí kí sí àwọn ọba tí wọ́n kagbádá rúgún mọ́ lọ òde lọ gbogbo ẹ̀, àwọn ọba tí wọ́n nífẹ̀ẹ́ aráàlú. Ẹ̀wọ̀n kan tó ṣe gbà táwọn agbésùnmọ̀mí yẹn ń bọ̀ wá sí ìlú Ọ̀yọ́, ẹ̀wọ̀n kan tó ṣe. Wọ́n ti pa àwọn ọlọ́pàá wọn gbogbo wọn pé Àmọ̀tẹ́kùn mọ́ gbogbo wọn ní ó jẹ́ kí wọ́n ráyè ṣe tó fẹ́ ṣe. Àwọn agbésùnmọ̀mí yẹn wọ́n ráyè ṣe nǹkan tó fẹ́ ṣe. Ẹ tún wo ìgbà tí wọ́n ń ṣe àkọlù sí Òkè Ọdẹ, kíákíá bàbá tún kọ lẹ́tà ránṣẹ́ sí àwọn tó rọ̀